ẹ̀yin àti cheese ball gbogbo ẹ̀yin ọmọ kéékèèké ilẹ̀ o mi náà ti rà tọ́pọ̀. fi ọjà rẹ tí ò ń tà sílẹ̀ kí o sì tẹ̀lé mi fún àwọn ẹ̀bùn tí a pèsè sílẹ̀ fún ọ. n ò mọ̀ yín rí kí ló dé kí níbo ni tẹ̀lé yín lọ. dìde kí o tẹ̀lé mi lọ. àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta tí a pèsè sílẹ̀ fún ẹni bẹ̀rẹ̀ kí o kó wọn. eléyìí pósí yìí kì í ṣe tèmi kì í ṣe ìpín mi. wo àwọn ẹ̀bùn tó wà nínú pósí náà kó wá wò bóyá tiẹ̀ ni àbí tiẹ̀ kọ́. pósí ẹ wá gbà mí. Adékúnlékún adérú eléyìí ò ní Kúnlé tiwa láéláé iṣẹ́ ìpín mi yìí lọ́rẹ́ olúwa tún rè orúkọ ọmọ mi lẹ́túnkọ̀ yìí torí ọlọ́run. ọlọ́run mọ̀ ní fẹlẹ́ ta wá lọ́rẹ́ láì dàgbàdògbò o. ọlọ́run ṣàánú mi. tọwọ́ bọlá mọ̀jà àtìgbà kẹyìn tọwọ́ bọlá o. ọlọ́run ṣàánú mi mọ́mọ́ jẹ́ Tinubu sùn tọ́ ọmọ lákè pín iye ṣe tèmi o kí ló dé tẹ kórúkọ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta sínú pósí. ìyá ayé ti ṣetán láti gbòmùjẹ lójú ẹ. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó ń ṣe tèmi ẹrù yín ni ẹ bẹ̀rẹ̀ kẹ́ gbé ká máa kó lọ èmi kí mo ní kì í ṣèpín mi kì í ṣèpín mi o èmi kí mo ní o. ìyá níbo ni ẹ lọ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ní pológun kankan ẹ padà kí ẹ lọ rà fún ọmọ yín níbẹ̀. kò ń ṣèpín mi. padà.
kò ṣèpín mi kò ṣèpín mi kò ṣe tèmi ẹ ṣàánú mi ẹ dákun kì í ṣe tèmi kì í ṣe tèmi ẹ ṣàánú mi kì í ṣe tèmi. ẹ̀bùn rẹ ni ìyá kó ẹ má jẹun kó. ìyá kó. àlá burúkú ò lè lé Ọlọ́run ọba. ìṣípayá ni kì í ṣe àlá nítorí pé àlá ó yàtọ̀ sí ìṣípayá. ìṣípayá yìí gangan ni Olúwa wọn fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀. alàgbà kí wàá ní ìtumọ̀ ìṣípayá yìí ẹ ṣàánú mi ó bà mí lẹ́rù gan-an. ìtumọ̀ rẹ̀ pín sí ọ̀nà púpọ̀ bí a bá ní ká mọ̀ túmọ̀ rẹ̀ yóò mú ìpayà bá yín àfi ká ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. alàgbà irú àtúnṣe wo la fẹ́ ṣe ẹ dákun ẹ ṣàánú mi ẹ má wò mí ràn. màmá ìràpadà láàṣì ìràpadà yìí sì ní ẹ ra àgbò funfun 3 tí kò ní àbàwọ́n. àgbò kan ó dúró fún ọmọ kan ó dúró fún ọmọ kan. a wá pé àwọn wòlíì 7 wọ́n wá lọ ṣe iṣẹ́ ìràpadà yìí fún yín nínú aginjù. mo sì ní ìgbàgbọ́ yìí pé tí wọ́n bá parí iṣẹ́ yìí tán ẹ ó ní ìṣẹ́gun ogun ó ṣẹ lórí ọ̀rọ̀ yín ẹ ó sì ní ìfọ̀kànbalẹ̀. màmá mò ń gbàdúrà fún yín ẹ ò ṣe àmì kí ló dé. alàgbà ń sàmì ọkàn mi ti pín yẹ́lẹyẹ̀lẹ ni àti jí àti mímí àwọn ọmọ yìí gan-an ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ni Ọlọ́run ní í ṣe ni mo wá ń ronú bí tí ń ti rówó gbogbo nǹkan tẹ́ ẹ kà kalẹ̀ yìí ṣùgbọ́n mo gbìyànjú ẹ̀ wá. Olúwa yóò gba àdúrà yín ọ̀nà ó sì ọ̀nà olúwa fún yín lórí ẹ̀ níbi tẹ́ ẹ fọkàn oore sí àti ibi tí ẹ ò fi ọkàn oore sí Olúwa yóò bá yín pàdé ńbẹ̀. àmín. àdúrà yín ó gbà. àmín àmín lórúkọ Jésù. ìràpadà yìí iṣẹ́ tó lágbára gan-an ni. Glory in Jesus' Via voluntatis nadamus benedictimus ó ti tó gẹ́ Olúwa ó ti tó gẹ́ o Jésù ọ̀pá tẹ́rẹ́ táyé fi ń jẹ mí níyà Olúwa òní ni kò bá wí. Olúwa o Jésù mo bí ọ ní ẹgbẹ̀lómìn tí mo ké pè pàápàá jùlọ lórí àwọn ọmọ mi ẹ bá mi ṣẹ́gun fún wọn ẹ má jẹ́ n fojú sunkún àwọn ọmọ yìí mọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ n fojú sunkún wọn ẹ má jẹ́ yóò jẹ mí kú ìyà tí mo jẹ lórí àwọn ọmọ yìí ti tó ẹ má jẹ́ kó gbẹ̀yìn ayé mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó gbẹ̀yìn ayé mi lórí àwọn ọmọ mi n ò lẹ́lòmíì tí mo lè pè bí kì í ṣe wọ Olúwa ẹ ṣàánú mi o àánú ni mo wá béèrè mo wà lórí àpáta báyìí ilẹ̀ mìíràn iyanrìn ni ẹ ṣàánú mi lórí àwọn ọmọ mi ẹ jẹ́ àwọn èso mi ó sọ ọmọ fún mi kalẹ̀ ẹ jẹ́ ń gbádùn wọn ẹ jẹ́ ń jẹ wọn mọ́ ẹ má jà yóò fà wọn ọmọ ìjẹ mi níyà etí mo jẹ́nu ìyà ti tó Ọlọ́run Olúwa ẹ ṣàánú mi o mo bẹ̀bẹ̀ ni ẹ gbẹ̀bẹ̀ mi ẹ gbẹ̀bẹ̀ mi ẹ ṣàánú mi. àìfọkànbalẹ̀ ẹkún ojoojúmọ́ àìlèṣẹ̀rí mọ́ lórí àwọn ọmọ mi mo tún wá bẹ̀bẹ̀ lónìí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lórí àwọn ọmọ mi ẹ má jẹ́ ń jẹ bàjẹ́ lórí wọn àwọn alágbára yẹn ẹ má jẹ́ agbára wọn ká ọmọ mi ẹ má jẹ́ agbára ká àwọn ọmọ mi ẹ má fi wọn lámì lójú ẹ pa omi jẹ́ mi rẹ ẹ jẹ́ ká kún mi ó dayọ̀ ẹ ṣẹ́kùn mi dayọ̀ Ọlọ́run ẹ ṣàánú mi mo fi títóbi yín Ọlọ́run ọba kò sí tí mo fẹ́ pè bí kì í ṣe yín Ọlọ́run ẹ ṣàánú mi lórí àwọn ọmọ mi ẹ ṣàánú mi.
olúwa o ṣàánú mi lórí àwọn ọmọ mi o ìṣípayá burúkú lórí àwọn ọmọ mi mo fi bú o ṣàánú mi kásùn ká máa rí pósí lórí àwọn ọmọ mi èso mi ni wọ́n ìdùnnú mi ni wọ́n ayọ̀ mi ni wọ́n má bà mí nú jẹ́ lórí àwọn ọmọ yìí ṣàánú mi ọlọ́ ṣàánú mi orí òkè ni mo wà yìí mo tún wá tọrọ kò síbi mi ò tí ì dé mo ti lọ odò mo ti lọ bí ọlọ́run mo tún wá sórí òkè orí òkè àpáta ni mo wà yìí ilẹ̀ mìíràn ìyanrìn ni ibi tí mo wà yìí mo gbà pàdúrà mi gbà lórí àwọn ọmọ mi n ò ní fojú sunkún wọn n ò ní fojú sunkún àwọn ọmọ yìí o ọlọ́run o ṣàánú mi ìwọ nìkan ló lè ṣe o ìṣípayá burúkú mú kúrò nínú ayé àwọn ọmọ mi mú kúrò nínú ayé tèmi náà kásùn ká máa lálà àlá burúkú kí n máa rí pósí ọlọ́run ò ṣàánú mi wàhálà ìpọ̀ bí wàhálà bá pọ̀ pọ̀ ju ẹ̀mí ẹ̀dá lè pin ṣàánú mi mọ̀ jẹ́ ń kú báyìí o ṣàánú mi bá ṣàánú àwọn ọmọ mi o ṣàánú àwọn ọmọ mi mo gbẹ́kẹ̀lé nǹkan mi o wọ ọlọ́run ọba yìí ni mo gbẹ́kẹ̀lé ṣàánú mi ṣàánú àwọn ọmọ mi mọ́jọ orí wọn ó burú. ẹ kú iṣẹ́ o. ẹnjìníà. báwo ni. ẹ kú àtàrọ̀. ẹ kú àtàrọ̀. ẹ kú iṣẹ́. ìgbà tí nǹkan tẹ́ bá mi sọ láàárọ̀ kan ni. ok mò ń bọ̀ ẹ ṣe. báwo ni. a máa dúpẹ́ wà ẹnjìníà ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn fún wa ẹ sọ fún wa látàárọ̀ pé ẹ fẹ́ lọ wá àwọn èèyàn sí tó máa wá kún wa lọ́wọ́ kíkíní lè yà àríyàn kankan báyìí iṣẹ́ ti pọ̀jù fún nǹkan táwa mẹ́tẹ̀ẹ̀ta ilé dá ṣe. iṣẹ́ mélòó èlò wà ńlẹ̀ tó tún ní kí n máa lọ kóyàn wá iṣẹ́ yóò yìí ju tíwọ nìkan lè ṣe lọ after ẹ̀yin mẹ́ta tún ni ìwọ òun iṣẹ́ mélòó ló wá kù lẹ́sìn tẹ́ ní kí n máa lọ kóyàn wá sí. ẹ wo ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ iṣẹ́ ìpọ̀ èlò lẹ fẹ́ fún wa gan èlò lẹ fẹ́ fún wa nísìnyí bá ṣe ń dá ṣe yìí owó tó yẹ kẹ́ fún wa ẹ̀ ní fún wa yẹn. owó lówó jẹ́ àáfún ẹ lówó àti pé iṣẹ́ tó rí ẹ̀bẹ̀ wa ni bẹ́ẹ̀ ló máa sanwó fún ẹ. ntẹ́lẹ́dà mi bá mi wá àìlẹ́dà tèmi ò bá mi wá yá ó kàn ṣe ń rí bẹ́ẹ̀ ni bó pẹ́ bóyá akólòlò á pe bàbá. àkólá aago mélòó lálùkólò rẹ tó fẹ́ pe bàbá ṣé ń gbà tílẹ̀ bá ṣú. ẹ wo ilẹ̀ olúwa ò kì í ṣú ilẹ̀ olúwa ò kì í ṣú ilẹ̀ olúwa ò ń ṣú apẹ́kó tó jẹun ò ní jẹ̀bàjẹ́. n táwa yorùbá máa ń fi pọ́nra wa lé nìyẹn apẹ́kó tó jẹun ó ní ò ní jẹ̀bàjẹ́ tó bá pẹ́ kó tó jẹun gan honestly kò ní róúnjẹ jẹ mọ́ oúnjẹ á tán. ẹ lè máa yí mi sọ́tún kẹ́ máa yí mi sósì ṣẹ́rí gbogbo ètò jà jù bẹ́ẹ̀ ni pé kí n ṣiṣẹ́ fún yín kẹ́dẹ̀ sanwó fún mi owó ìgangan ní kókó báyìí torí mo nílò ẹ̀. ṣẹ̀gbá sọ tiẹ̀ rí tówó iṣẹ́ yẹn gan mi rò pé o sì máa rówó iṣẹ́ tì nígbà o màá bẹ́ẹ̀ kàn pọ̀ lọ́la torí mo ti lọ báńkì sìn mi ì rà láti mo lọ ATM bàtà láti ò tiẹ̀ wọlé kí n máa fẹ́ fi ATM gbà so tí máa bẹ́ẹ̀ kàn pọ̀ lọ́la á lè jọjú dáadáa ṣùgbọ́n. ẹ jọ kó yé mi dáadáa ṣé pé mi ní rí owó gbà lélẹ̀. mo ní a máa kàn pọ̀ fún ẹ lọ́la. ẹnjìníà mo fi Ọlọ́run bẹ̀ yẹn ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe rí owó yìí owó tí mo ní ìdìgídì ni ẹjọ́ ẹ gbó. má jẹ́ símẹ́ǹtì yẹn gan tó bá gan owó iṣẹ́ la máa fi di o. ẹ wo ẹjọ́ tó lọ ṣe rí owó tí mo fẹ́ gbà yìí ó ní mo fẹ́ mú lọ létí èmi àtàwọn mọ̀lẹ́bí mi máa mánéjì ká fi jẹun ẹjọ́. mi ì láwọn ní sanwó fún ẹ èmi kò tí ì rówó gbà èèyàn ló gbéṣẹ́ yìí fún wa tó bá ti wọlé máa fún ẹ lówó ẹ̀ náà bẹ́ẹ̀ tí símẹ́ǹtì bá gan bí mo ṣe ń sọ fún ẹ wàá rí kò tiẹ̀ ní kọ́bọ̀ gbà sẹ́yìn tí kò símẹ́ǹtì mo sọ. ẹ wo ẹ bá ti sọ fún wa kẹ́ tó fún wa gbogbo àdúrú iṣẹ́ tó pọ̀ tó báyìí ṣe náà ẹ bá ti sọ fún wa. ọlọ́run mi o mo tún wá o mo wá sétí odò yìí o ṣàánú mi lórí àwọn ọmọ mi má fi wọ́n bà mọ́ nínú jẹ́ má jẹ́ káyé ó fi wọ́n bà mí nínú jẹ́ torí pé àrídùnnú mi làwọn ọmọ mi àrídùnnú mi ni wọ́n ṣàánú mi má jẹ́ kí wọ́n fi wọ́n pa mí lẹ́kún mo bẹ̀bẹ̀ ni o mo wá bẹ̀bẹ̀ mo sì gbà wípé àdúrà mi ó gbà létí odò etí mo wà yìí o àdúrà mi ó gbà lónìí ni kò ní dọ̀la torí pé àrídùnnú mi làwọn ọmọ mi mo bẹ̀bẹ̀ má fi wọ́n bà mí nínú jẹ́ bá mi mójútó àrídùnnú mi bá mi mójútó àrídùnnú mi má gbé èṣù láàyè láti yayé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi ọmọ tí mo bí lárídùnnú mi ọmọ tí mo bí lárídùnnú mi
má gbèsù láàyè láti yáyé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi Adékílékún lárídùnnú mi Adékílékún lárídùnnú mi má gbèsù láàyè láti yáyé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi ọrẹ Olúwa lárídùnnú mi ọrẹ Olúwa lárídùnnú mi má gbèsù láàyè láti yáyé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi tọwọ́ bọlá lárídùnnú mi tọwọ́ bọlá lárídùnnú mi má gbèsù láàyè láti yáyé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi Ọlọ́run o mo bẹ̀bẹ̀ ń ṣàánú mi owó mi yìí má jẹ́ ń wá lásán má jẹ́ ń ṣe lásán jẹ́ káwọn ọmọ mi ó gbádùn ayé wọn ṣàánú mi lórí wọn bá mi ṣe má dojú tì mí lórí wọn àrídùnnú mi ni wọn má jẹ́ kí wọ́n dìbàjẹ́ mọ́ mi lọ́wọ́ owó tálágbà tún ni mú wá níbo ni wọ́n ti rí n ò ní ṣàánú mi Ọlọ́run ṣàánú mi ẹ bá mi ṣe ẹ má jẹ́ ọ̀làwó kankan lọ kí n kó àwọn ọmọ mi fi gbádùn kálàáfíà ò tó wọn kó tó èmi náà ẹ ṣàánú mi o n ò lówó tálágbà fẹ́ gbà yìí o ẹ sì rínú mi o ẹ ráyè mi o ẹ ṣàánú mi o mo bẹ̀bẹ̀ ní o. Ọ̀gá. Báwo ni? O ti dé? Bẹ́ẹ̀ni sà. Báwo ni? Bẹ́ẹ̀ni. Mélòó ló ti kó lọ? Mo ti kó méjì mẹ́wàá. That is 20 nìyẹn. Méjì mẹ́wàá. O try. Ó yá ṣe kíá because ká tètè kó kinní yẹn kówó lè tètè wọlé. Ṣó ti gbọ́? Pẹ̀lẹ́. Ọ̀gá. Ó dẹ̀ pé bóyá bí mo ṣe ń gbé látàárọ̀ yẹn ó ti jẹ́ kó tètè rẹ̀ mí. O lè délé ìgbé ọ̀lẹ ni ẹ ọ̀lẹ tó onígbà táwa ń kọ́ṣẹ́ mẹ́fà la máa ń gbé bẹ́ẹ̀ ni mẹ́fà wọn bí mi dà mí ìjẹun nìyẹn ṣáàjẹ́ ká tètè ṣe kíá because ẹ̀yin ọ̀gá gan ti tẹ̀ ẹ̀yin ìgbà láti ọlọ́run tó ṣàánú wa ni iṣẹ́ yóò yí sí pẹ̀lẹ́ o ó yá ṣe kíá jọ. Ọlọ́run mi o mo gbójú mi sókè sí ọ bó ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá bí kì í ṣe láti ọwọ́ ìwọ Ọlọ́run mi o tó o bá ń bẹ lókè tó sì ń jẹ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ lórí àwọn ọmọ mi má jẹ́ ń jẹ̀bàjẹ́ lórí àwọn ọmọ yìí ṣàánú mi mo lọ nú omi mo ké pè ọ́ o mo lọ orí òkè mo ké pè Ọlọ́run mo tún wà nínú gbàgìjù báyìí mo ń pè ọ́ láì jẹ́ láì mú ọjọ́ kẹfà rèé ṣàánú mi mọ́jọ́rọ̀ mi ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa mo mọ̀ bẹ̀rẹ̀ ayé àwọn ọmọ yìí mọ̀jẹ̀ mọ̀pin ayé wọn mọ̀jẹ̀ àwọn ọmọ yìí ó kú mọ́ mi lójú tó o bá wà lókè tó sì ń jẹ́ Ọlọ́run mọ̀jẹ̀ káwọn ọmọ yìí ó kú mọ́ mi lójú mọ̀jẹ̀ káwọn ọmọ yìí ó kú mọ́ mi lójú o mo bẹ̀bẹ̀ ni wàhálà ìpọ̀ Ọlọ́run ṣàánú mi mọ̀jẹ̀ àwọn ọmọ mi ó kú mọ̀jẹ̀ Adékílékún ó kú mọ́ mi lójú mọ̀jẹ̀ kí n kò ṣe èyí lọ rẹ Ọlọ́run ọba mọ̀jẹ̀ kí n kò ṣe tọwọ́ bọlá jẹ́ kẹ́mi ni kí n gbẹ̀yìn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n ṣẹ̀yẹ fún mi ṣàánú mi má jẹ́ ń dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa àdúrà mi jẹ́ ó gbà lórí àwọn ọmọ yìí dójú ti àwọn ẹlẹ́gàn tí wọ́n fẹ́ pa mí láwọn ọmọ mi ṣàánú mi o gbé mi lékè ọ̀tá o gbé àwọn ọmọ mi lékè ọ̀tá o má jẹ́ ń fojú sunkún wọn o ṣàánú mi o Ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o bàbá o. Ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o bàbá o lọ́jọ́ mo rí jẹ látọ̀dọ̀ rẹ wá lọ́jọ́ mo rí mu látọ̀dọ̀ rẹ wá Ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmín o.
alábàárù. Kí ló ṣe? Kí ló ṣe yẹ fẹ́ kí ló wá dé fẹ́ sẹ́rí mọ́ mi láyà ni. Àṣà bí ó ti lè mú ẹjù. Tó dẹ̀ mọ̀ pé wọ́n ti ń bá àwọn èèyàn gbẹ́rù látàárọ̀ tí mi ti gbé ẹyọ kan. Àjọ òde ní sùúrù. Ẹ jẹ́ ń bá yín gbé àǹtí. Ta ló kọ́ ẹ má fọ ọkàn rù mí. Ẹ má bẹ̀rù mi jẹ́ ìjọ tó Ọlọ́run. Ta ló kọ́kọ́ débi inú? Èmi mo kọ́ débi. Ẹni tó bá yára lògùn pé wọ́n náà ó ṣe rìn jó yá bá mi gbé. Ẹ ṣe owó lè padà sẹ́nu iṣẹ́ yín. Gbé. Tó bá dọ̀là má bínú ṣọpá tó bá dọ̀là mo bá lè jẹ́ ká. Ẹ lè fẹ́ sẹ́rí mọ́ mi láyà. Glory Jesus via voluntas yes Mama ọlọ́kadà ni mà. ẹlẹ́ni tó bá dọ́jọ́ kékeré kí n padà wá. Ti dé. Ó ṣe o. ẹ pẹ̀lẹ́ ẹgbẹ̀rún dìde. Ọkọ mi o. Ó ṣe o.
màmá dìde lẹ̀ kí ló fi ṣe wọ́n bọ́ sí gbé wọn bọ̀. Màmá àwọn ọmọ mi dà. Wọ́n ti ṣiṣẹ́ lọ látàárọ̀. Ẹ pẹ̀lẹ́ màmá ẹ jẹ́ ká gbé yín wọlé náà gbé wọn. Ẹ pẹ̀lẹ́ màmá. Àwọn ọmọ mi ń kọ́ ṣiṣẹ́ lọ látàárọ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ìdẹ́rùbà wa. Ẹ ṣe mọ̀ pé àlẹ́ lòmíì lẹ́yìn Ọlọ́run ọba àtẹ̀yìn nìkan. Ṣé bí wọ́n ti ẹ̀ jẹun? Ṣé bí okunú ló fi ń gbé títì ta? Èmi ló pé ọjọ́ kẹjọ màmí, ọjọ́ kẹjọ tẹ́ ẹ̀ tí ì fi oúnjẹ kọ̀ọ̀kan sẹ́yìn. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ ṣàánú wa. Tó bá tiẹ̀ fẹ́ jẹun, níbo láti ẹ̀ ti fẹ́ rówó tá fẹ́ fi oúnjẹ náà fún wọn. Ẹ wò ó ẹ̀yin méjèèjì ẹ ní sùúrù. Ẹ ní sùúrù, Ọlọ́run máa fún wọn lálàáfíà. Màmí, báwo ló ń ṣe yín sìn? Ara wọn ṣì ń gbóná. Ṣáàtì ẹ̀gbọ́n nǹkan tá fẹ́ fún wọn gan báyìí nìsín. Bóyá ká tiẹ̀ náà fi nǹkan sínú, a lè lọ bá wọn wá gbó tó máa mú. Eléyìí ti ń sú èmi o, ó ti ń sú mi o. Bọ̀dá mi, ṣé ẹ dẹ̀ rò pé ìbàlẹ̀ eléyìí tó ń ṣe wọ́n ẹ̀ ó dàbí pé eléyìí ti ń kọjá bá torí ẹ̀rù ti ń bà mí báyìí o. Èyí lọ rẹ̀, kí ló dé tó ń ṣe báyìí? Ìwọ tó tún jọkùnrin, ṣé ìwọ ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí? Tó bá ń sọ̀rọ̀ báyìí, báwo ló yẹ fẹ́ kí obìnrin àárín wa kó máa feel? Báwo dé lára màmá ẹ̀sìn? Bákan náà ṣì ni o. Bákan náà ni a mọ̀ pé ó máa pọ̀ tó báyìí o. Àìsàn yìí pọ̀ gan-an. Kí ló dé tẹ́ gbé wọn lọ ilé ìwòsàn? Àwa náà rò bẹ́yìn náà ṣe rò yẹn, àmọ́ kò sómi lámù wa ni. Kò sówó tá a máa fi tọ́jú wọn tá a bá gbé wọn lọ bẹ̀. Ẹ tiẹ̀ sì gbé wọn débẹ̀ náà kán sọ nǹkan tó ń ṣe wọn. Owó tẹ́ máa fi ṣe yẹn ò tó nǹkan kan ni. Ẹ má fi wọn lẹ̀ sí bíbá yìí o. Bóyá ká dẹ̀ ṣe nǹkan tó ní ká ṣe yẹn ká tiẹ̀ kọ́kọ́ gbé wọn lọ náà. Sherry test carry out story mama ó ti jáde. Mama gbọ́dọ̀ wà on admission. Ìgbà wo lè máa bẹ̀rẹ̀ yẹn? As soon as possible. Ẹ ní láti deposit owó. Ẹ jọ̀ọ́ àǹtí nọ́ọ̀sì, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa tọ́jú wọn lọ náà, àwa máa wówó lọ, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Instruction ti doctor fún mi nìyẹn. Oògùn ta ní kẹ́ lọ get ńkọ́? Ẹ jọ̀ọ́ àǹtí nọ́ọ̀sì ẹ ṣàánú wa, kò sówó lọ́wọ́ wa báyìí ní bá wa bẹ̀ dókítà ẹ jọ̀ọ́. Oògùn ta ní kẹ́ lọ get ńkọ́? Ṣé ti get ẹ̀? Àbúrò mi ti wá yẹn lọ kò ní pẹ́ dé. Ẹ ní láti get oògùn yẹn cause condition wà critical. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìbá àtọ́jú wọn, kò sówó lọ́wọ́ wa sí yẹn, ẹ jọ̀ọ́. Nǹkan tí mo fẹ́ ṣiṣẹ́ ti gbọ́ ẹ ṣàtúnṣe láti get owó yẹn ṣe ti gbọ́. Ẹ take care of pẹ̀lẹ́. Bọ̀dá mi, kí la fẹ́ ṣe báyìí sí? Kò yé mi rárá. Àbí ká lọ bẹ̀ dókítà bóyá ó máa tẹ̀ gbọ́. Ẹ lọ ra ọ̀gbìn ní ìṣẹ́ ti gbọ́ kẹ́ máa lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹ pẹ̀lẹ́. Ọ̀rẹ́ mo lára bọ́ mi. Báwo ni? Ogun tó lọ́ra rà. Ogun tó lọ́ra rà. Jọ èyí lọ rẹ àbí kí ni wọ́n ti ń porúkọ ẹ̀? Èyí lọ rí Olúwa ní sà. Ìwọ ni kò kọ́ mi. Níbo ló gbà láti ẹjọ́ ẹ̀? Ara mọ́mì mi ni ò yá, àwọn là ń tọ́jú nílé. Ara màmá ẹ̀ ò yá ni ò jẹ́ kó wá bí iṣẹ́ àbí? Ṣé wọ́n nìkan ni màmá ẹ̀ kọ́kọ́ máa síìkì ni? Dá mi lóhùn, o rìn lọ bí orí tó ń sọ́ngi láti ẹjọ́ ẹ̀, o wá bí iṣẹ́, o wá ń ti ní ara màmá ẹ̀ ò yá. Ṣé wọ́n nìkan màmá ẹ̀ kọ́kọ́ máa síìkì ni? Jọ ya kí ló fẹ́ jọ? Ẹ̀sà nǹkan tó ti gbé mi débi ni pé owó iṣẹ́ tí mo ṣe the last time tí ẹ fún mi yẹn mo fẹ́ lò torí mọ́mì wà lọ́sítítù, owó yẹn náà la dẹ̀ fi tọ́jú ìjọ torí ọlọ́sà. So ohun tó ń try láti sọ fún mi nísìnyí ni pé kí n lọ sí mọ́ṣúárì kí n lọ gbókù kí n wá fi sanwó fún wọn. O ò ní jẹun tó dáa. Pẹ̀lú bó ṣe ń pórí burúkú káàkiri tó ń rìn kiri tó wà bí iṣẹ́ yẹn lèmi máa fún wọn lówó. Bẹ́ẹ̀ náà látijọ́ tó ti débí
orí burúkú ló kó débí gbogbo àwọn tí à ń ṣiṣẹ́ fún náà jẹ mí lówó tán fún mi ní kọ́bọ̀ iṣẹ́ gidi kò tún wọlé wá mọ́ ò wá ní kẹ́mi wá fún wọn lówó ó ní jẹun tó dáa má lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kó ṣiṣẹ́ fún mi tó bá fẹ́ gbowó lọ́wọ́ mi èmi á fún wọn lówó irú wá torí bọ̀ mí lápò kò gbé. ìjọ torí olóhùn ẹjọ́ torí olóhùn fọlọ́wọ́ máa bẹ̀rẹ̀ owó tá a ti gbà lọ́wọ́ yíyẹ la fẹ́ fi tọ́jú wọn ẹjọ́ ìyá tí yín náà ní kú ẹjọ́. wọ́wọ́wọ́ jẹ́ kí wo ìyá ẹ̀ nìkan kan ló sì kí o ìyá tèmi náà wà ní general hospital ìyá wòlíì ó wà ní fẹ́ǹsì tó sì tí mi ti rí kọ́bọ̀ fún so ti gbọ́ àbí gbọ́ general advice ẹ fún kankan lọ sí ẹnu ọ̀nà church gẹ́gẹ́ bí orúkọ ẹ kọ́ máa dáwọ́ ọrẹ fún ẹ kó lọ fi tọ́jú ìyá ẹ lọ́spítù. má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ yà ó àwọn náà tún pè mí ìfẹ́ náà tún pè mí sí. ẹ ló dàre ẹ máa rí ní next week mo wà níbi iṣẹ́ ni máa rí next week mo wà níbi iṣẹ́ mo ṣiṣẹ́ lọ́wọ́ ó ní wá ṣiṣẹ́ ni. ìdílé yẹn ti fi òfin owó púpọ̀ o. wàhálà ti wá wà ní kọ́kọ́rọ́ kan ti wá bẹ̀yìn ajá jẹ́. kí ló tún dé. wo tá a bá rí owó kò sí nǹkan kan tá a lè ṣe kò sí nǹkan tá a lè ṣe o. ẹ jẹ́ ká bẹ̀ dókítà ẹ jẹ́ ká bẹ̀ wọ̀ bóyá ọmọ àgbẹ̀ ẹ jẹ́ ká bẹ̀ wọ̀. nurse kí ló dé tó fi àwọn woman sí ward kẹ́ máa treat wọn lọ. Ògùn tá a kọ fún wọn ta ní kó lọ sọ sí pharmacy àìtí ìrabú ẹ̀. ń gbọ́ kí ló dé. kò sí owó ẹgbẹ́ ìṣàmì wa. a ti gbìyànjú káàkiri àròwó òun kọ́ ṣẹ̀ṣẹ̀ dé sí ni kò sówó kankan ẹjọ́ ẹ̀yin lè ràn wá lọ́wọ́ ẹgbẹ́ ìṣàmì wa ìrànlọ́wọ́ yín la fẹ́ báyìí ẹjọ́. kí n ràn yín lọ́wọ́ kí n help yín ṣe rí ìrànlọ́wọ́ kan báyìí tí mo lè ṣe ojú pé kẹ́ gbé ìyá yín báyìí nísìn kẹ́ gbọ́n bọ́ síta. dókítà ẹjọ́ tó lọ. kí ló dé nígbà tí ẹ gbé ìyá yín débi lánàá mo ṣe test fún wọn láì gba owó kankan free of charge. ẹ tí wọ́n ní pé kí n gbé wọn lọ sí ọ̀dẹ̀ títí máa lọ kí máa treat wọn ṣé bí jẹ́ ṣẹ́ tí ó mi. nurse ṣorí bí mo ṣe wọlé lọ tí mo bá padà dé tí wọn bá ti jáde you are in trouble. dókítà ẹjọ́ obìnrin ni ètí kìmí àti ìjọ sọ ẹjọ́ dúró lè ṣàánú. kí lè fẹ́ kí n ṣe ṣẹ́gun kò tí dókítà sọ náà máa sá kìmí wọ́n máa lọ máa pín security fún yín o. àti nọ́ọ̀sì ó ti tó tẹ bá kúkú jù wá lọ ẹjọ́ ló ń lọ. ẹ jẹ́ ká máa gbé wọn lọ ẹ jẹ́ ká gbé wọn. àgbo ni sọ́ọ̀tẹ̀. ìwọ náà dé ṣàánú wa ṣàánú wa lórí ọ̀rọ̀ màmí ká má sunkún lórí wọn ní fojú sunkún mi èmi náà sì ní fojú sunkún yín lágbára Ọlọ́run ọmọ sunkún mọ́. àmì o. wọ́n gbàdúrà. àti ẹni fojú sunkún yìí mo mọ̀ pé àdé fojú sunkún yìí lágbára Ọlọ́run ṣùgbọ́n màmí nǹkan tó máa jẹ́ dùnú fún wa ni pé kẹ́ ẹ dìde lórí ẹsẹ̀ yín kẹ́ ẹ fi ẹsẹ̀ yín méjèèjì kẹ́ ẹ fi rìn kẹ́ ẹ padà bọ̀ sípò nǹkan tó máa jẹ́ dùnú wa nìyẹn màmí. èyí lọ rẹ tọwọ́ bọ́lá gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó yé mi náà ó yé mi kí n ṣe pé mi náà lè ran èèyàn lára àmọ́ ẹkún ìkọlù màmá ra màmí yá ẹ̀yin náà gbọ́n tán sọ léwòsàn pé ká lọ wúwo wá níta bá rówó báwo lára wọn ṣe fẹ́ yá sí. níbo láti fẹ́ rówó bọ́dọ̀ mi níbo láti fẹ́ rówó. sáré yẹn. ẹ ká sọ. sọ̀rọ̀ orí ẹkún lẹ̀ ṣì wà ní. báwo lára wọn báyìí. ẹ wo ojú kan náà ni ojú kan náà la ṣe wá. kí ló sọ lọ́sítà. ẹ wo
owó ní tí òun ò bá sí ilé kẹ́nikẹ́ni má ṣe dámọ̀ràn lẹ́yìn òun. Nígbà tá a gbé wọn débẹ̀ wọ́n ní káwọn tó lè tọ́jú wọn rárá a láti kówó díẹ̀ lẹ́nu. Gbà tí ó dẹ̀ sówó lọ́wọ́ wa ìtorí ẹ̀ la ṣe ń gbé wọn padà bọ̀ nílé. Ọ̀gá ó yé mi ibi tí ẹ sọ̀rọ̀ dé gan-an ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Èmi ti àlọ́ náà mo bá wọn ra àwọn òògùn kan wá. Ṣé èyí tó máa lò láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ wọ́n ti kọ́ sí i ṣùgbọ́n ẹ ṣáà rí pé wọ́n jẹun kí wọ́n tó lò ó. Ṣé ti gbọ́? ṣe kọ́ Ọlọ́run á tọ́jú gbogbo wa ẹ̀ tó bá ní kí n ṣàdúrà fún yín wà á dẹ̀ máa gbé yín ṣépè ọba ń gbé yín ṣépè tìkọ́ra. Ẹ ṣe kọ́. ṣé ló sì mú yẹ kí gàrí tún máa bẹ̀rẹ̀ ìwọ̀n lọ ó ṣiṣẹ́ jẹ ẹgbẹ́ tí kò sí kò ṣe ń jẹ mọ́. Ibo ni wọ́n lọ látàárọ̀? Ibo ló lọ látàárọ̀? Báwo ló máa ń ṣe nǹkan tiẹ̀ báyìí? Kí ló dé tó dẹ́mi àtàbúrò ẹ̀dá? Ó dẹ̀ lọ látàárọ̀ bẹ́ẹ̀ yẹn. Má bínú kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ kó lè bá a dá náà ni mo bá lọ ẹ wò oúnjẹ tí mo gẹ̀ẹ́tì fún màmí mi. Wọ́n ṣàdìbà àti ẹ̀rí nǹkan jẹ títà wọn tó bá dẹ̀ jẹun tán yìí tó bá kù àwa náà máa fi yẹn ronú ẹ tó Bọ́lá sáré lọ sí kíchìn kó lọ mú wa lọ́wọ́. Lọ mú oògùn wa bóyá tó bá jẹun kọ́ lè lò. Bẹ́lẹ̀ ẹ dáhùn. Mo ń tọ́jú ẹ̀yin náà. Mọ́mí ìdílé. Wọ́n dá sí náà. Ẹ rọra fún mi tí. Ẹ gbọ́dọ̀ máa ní. Kò dídán lọ kó dà sábọ̀. Má fi ṣe bíbù sí wọn lẹ́nu bẹ́ẹ̀. Ìyá máa bù sí wọn lẹ́nu. Ẹ pẹ̀lẹ́ máa mú. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Sẹ́yìn náà rí pé oúnjẹ dá lára wa. Ó lọ ní sùúrù ojú lọ ìgbà. Ẹjẹ́ ó lọ. Ẹjẹ́ ó lọ. Ẹ̀yin lè má bá wọn kí. Lọ bá máa mi bomi wá. Ilé máa wo àwọn òbí ẹ̀ nítorí kọ́kọ́kọ́ náà ti. Kẹ wá lóògùn yín sí. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ káwa náà jẹ́ díẹ̀. Àmọ́ ìtọ́jú ẹ̀yin náà o. Àmín àmín. Ògúnlẹ̀ náà wọ́n náà jẹun. Ẹ pẹ̀lẹ́ máa mú. Àti
ti jẹ bí légo. Ìyá ẹ̀jọ̀. Àbọ̀dá mi, nǹkan tẹ́ ń bú yìí ti pọ̀ jù. Tá bá jẹ́ tó ń sìn kí la fẹ́ jẹ ń rọ̀lẹ́, jẹ́ ṣẹ́kù díẹ̀ jùrọ̀lẹ́, kí màmí tiẹ̀ lè fi lògùn. Rọra máa bù díẹ̀ díẹ̀. Àlejò tán. Àlejò tán lọ sọ fún pèsè tàfẹ́jẹ lágbára Ọlọ́run. Èyí lọ̀rẹ́ máa ṣe sùúrù. Ṣé torí pé wọ́n ló lọ gbóúnjẹ wa ló ti sáré bu síbí mẹ́rin? Mẹ́ta ni. Mẹ́ta ni. Ìyàgbẹ́ ká ṣe díẹ̀. Ìṣàlẹ̀ ìṣòro sọ mo fi ń gbé ẹnu. Bó ṣe ń sunkún láti bàtà ti jẹun tó nìyẹn. Mo dẹ̀ bí wọ́n pé kí ló ṣẹlẹ̀, wọn ò dá mi lóhùn. Kí ló dé tó wá ń sunkún bíbá? Omi dà! Omi! Lè wọ́n wá kàyàn lónìí ní lórí ibú. Ṣé wọ́n gbé fún ara? Yéé! Olórí burúkú làwọn ẹ̀rìn ṣá. Wọ́n ti jó oúnjẹ mi. Mi ò lè jẹ́ oúnjẹ yìí mọ́ kí ló àwọn àwọn lọ kó ẹ̀bólà. Ọkú, ẹ má dànù o. Ẹran ti tẹnu bọ̀. Mo ní ajá ńlé, mo lájá tí mo lè gbé fún ilé, ẹ má dànù. Wọ́n máa jẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa wá ní ìjẹ̀rẹ̀. Ẹ má wọlé sáré bá yín láìlọ́ọ̀. Ṣé láìlọ́ọ̀ wà nílẹ̀? Kí n gẹ̀t láìlọ́ọ̀ fún mi. Láìlọ́ọ̀ wà nílẹ̀. Ó fi ṣe gan. Ẹ ṣe. Ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ gbọ́dọ̀. Yes. Ẹ ṣe gan. Òkú ẹ ṣe. Oúnjẹ tó tọ́ sí wa kó lọ́wọ́ máa gbé fajá. Oúnjẹ tó tọ́ sí ẹran kó lọ́wọ́ máa gbé fún wa. Ojú ẹni tó bàbá là máa rí tó. Ọlọ́run, àwa láwa dẹni tí oúnjẹ tí ẹran jẹ kù. Kí la ṣe ìwọ Ọlọ́run tí ìyà yìí pọ̀ tó báyìí? Ìyà yìí ti pọ̀ jù. Ìwọ lọ. Ìwọ lọ́wọ́ ọba ìyà yìí pọ̀ jù ẹ́. Irú píwo làwa wá yàn yín torí ọlọ. Oúnjẹ tí ẹran jẹ kù làwa wá ń jẹ. Ohun tó tiẹ̀ pa mí lẹ́kún jù tó gbòmìjé lójú mi. Oúnjẹ tí ẹran jẹ kù ó ní mo tún wá gbé fún ìyá mi tó ń ṣàìsàn lọ́wọ́ nílé. Òtítọ́. Ẹ má sunkún mọ́. Ẹ mọ̀ nǹkan tá a máa ṣe. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni gbọ́ ìpèrú oúnjẹ tá a jẹ ni. Ṣé gbọ́? Ẹ má jẹ́ kí màmí gan gbọ́ kó má lọ fi ìrònú ṣera wọn léṣe. Ta ló tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún wọn? Àmọ́ bọ̀dá mi, ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín tẹjọ́ ṣiṣẹ́ lébọ̀rà. Ẹ ṣe súnmọ́ wọn. Ẹ súnmọ́ wọn kí n bá wọn sọ̀rọ̀ ẹ bẹ̀ wọ́n. Kó tiẹ̀ fọ̀nà yín gbogbo àṣírí tó wà nínú iṣẹ́ tó ń ṣe. Aṣáájú àwọn tó kù adẹ̀ rí bó ṣe ń kówó lọlé. Ẹlòmíì kan ti níyàwó tó ti bímọ ọdún wọn tó dẹ̀ fi ń bọ̀ wọn. Ẹ̀yin bọ̀dá mi. Tọwọ́ bọ́lá, adìyẹ ò kí ń sọ fún adìyẹ ẹgbẹ́ pé bíbá ẹni kòkòrò wà kó wà lọ jẹun. Ẹ̀dá kan ń fi ọ̀nà ọ̀la ẹ̀hàn ẹ̀dá kejì. Wọn ò ní sọ fún mi. Bọ̀dá mi, ẹ má dà tọwọ́ bọ́lá lóhùn. Ọ̀rọ̀ obìnrin ló sọ yẹn o. Téèyàn bá sáré mọ́tò, èèyàn máa kọlù kẹ̀kẹ́. Tẹ́mi bá ṣì wà, ẹ wo ìrètí ń bẹ.
ìrètí pípẹ́ máa ń fa ìrẹ̀wẹ̀sì sọ́kọ̀ níjàre. Ẹja máa tó yọrí inú omi òun ló jẹ́ kápẹ́já pé létí odò. Ọdún la fẹ́ ṣe ògbélé ìdá. ẹ wo èmi nígbàgbọ́ pé ó ń ṣe ọmọ ológun bẹ́ẹ̀ ni wọn ò ní sí mú kú ẹ o ìyàyà tó dópin inú ayé wa ẹ jẹ́ kí gbogbo àpàdà sí iṣẹ́ wa lágbára Ọlọ́run a máa rí nǹkan ló wà ní. Ibitayo! Oh my God! Mo tó joy, mo ti di big boy. Ìyẹn lẹ́jà, mo ti mí ìṣẹ́gun o, kí ló ṣe? Kí ló tó wáyé báyìí? Dáàdì ti kú. Kọ́mì gan nǹkan ò ní rí fún wa but a ṣáà dúpẹ́ mọ́. A ṣáà máa dúpẹ́. Tí mo ti ṣe ibi ẹ̀, mo ti mọ̀ pé something is really wrong with you. Wo má wọrí, kọ́kọ́ wọnú mọ́tò wa máa sọ̀rọ̀ lọ tá a bá ti ń lọ. Ìwọ lójú mọ́tò yìí? Mọ́tò ẹ nìyí. Mọ́tò mi rèé náà. Kí ni? Kí ló ń ṣe? Lagos plate number. Wò ó jẹ́ ìsọ̀ kan fún ẹ. Ilé kéré nínú ọkọ̀ tí mo máa ń wà. Daddy, ẹ wò tí ọ̀rọ̀ yìí lọ́rẹ̀ olúwa àti àwọn family members ẹ̀ ṣe rí ní o. In fact, ó tojú sú mi gan because condition tí mo rí kò tẹ́ mi lọ́rùn. Ǹdẹ̀ mọ̀ pé máa lè assist ẹni tó ẹ̀mí ẹ̀ ń wá. Òun fúnra ẹ̀ gan ó ti assist mi gan big time ní school. So mo fẹ́ kí assist ẹ̀ jọ torí Ọlọ́run. Ìyà jẹ wọ́n tó báyìí. Kò ń ṣe díẹ̀ sá. Àti ìyá rẹ̀. Gbogbo family member wọn. Ó mà ṣe. Ẹ wo arákùnrin jọ dákun mú tí bíbí mú ọ wálé ó ṣoríire ni o èmi ló dẹ̀ jọ ìmọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ ni òun náà sì ti mú ìṣesí mi nù torí pé wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹnì kejì rẹ̀ nísìnyí sọ́ngbọ́ láti sìn lọ mo ṣèlérí pé Ọlọ́run á tì mí lẹ́yìn tí màá fi ràn ẹ́ lọ́wọ́ ìyà òde ní jẹ́ ẹ́ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run nǹkan tí màá kàn fẹ́ kó ṣe fún mi ni pé tí ọba délé kó pe mọ́mí rẹ̀ àbọ̀rọ̀ mi yọ irú òwò wo ló fẹ́ máa ṣe èmi fẹ́ dá lókòwò torí pé tí wọ́n bá dá lókòwò yàtọ̀ fún owó tí mo bá bò wọ́n á máa rí tọrọ kọ́bọ̀ máa ná sọ̀rọ̀ mi yẹ Ọlọ́run ló ṣe kì í sáwà ló ṣe sọ̀rọ̀ mi yọ kó sọ fún mọ́mí ẹ̀ tó bá fẹ́ máa ṣe máa dá lókòwò tí wọn náà bá dẹ̀ wá a máa fún ẹ ní nǹkan ó kàdùn mí pé òun travel lọ sí Àbújá lénìí bá mọ ẹ lọ sí báńkì bá mo tẹ ní nǹkan tí mo lè fún ẹ. after tẹ bá dé bí abí weekend àwa ẹ má wọlé màá make sure pé mo wá mo lè fún àná lọ gbé gan. èyí àṣà tó yẹ. No. Ọlọ́run ló ṣe. Ọlọ́run ló ṣe. Ọlọ́run ló ṣe. Irú àdúrà báyìí máa ń ṣe kíákíá. Nínú ẹ̀ dùn kan. Ok, hello padi. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Mo wà níbi sáìdì inú ọjà Lagos garage yẹn. Ok. Ibẹ̀ ni wọ́n wà mí. Lọ́wọ́. Bọ́ọ̀bọ̀lá. Lọ́wọ́. Kí ló ṣe? Mi ò mọ̀. Bọ̀dá mi. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dá mi mẹ́wàá ń ṣẹlẹ̀ orí tó bá máa gbé ní ó máa ń gbé ní pàdé aláwòrán ni. Báwo? Bá a ṣe túkálẹ̀ kan yẹn mo ní kí n máa bá bójú jí mi tèmi lọ bí mo ṣe pàdé ọ̀rẹ́ mi lọ́nà nìyẹn. Ìwọ ni wọn.
bíbí Táyọ̀ ni. Kí ló wá ṣẹlẹ̀? Ó ṣàní pẹ́pẹ́ sẹ́wọ̀n kí n tẹ̀lé òun délé àwọn. Nígbà tí mo dọ́dọ̀ bàbá ẹ̀, ó bá tẹnu bọ̀rọ̀ ayé wa. Bàbá yẹn ẹkún nìkan ló lè sùn. Bó ṣe tọwọ́ bá pò báyìí. 10,000. Ibẹ̀ ni mo ti yọ 2,000 àti mo fẹ́ ra provision fún mọ́mi. 10,000. Bó ṣe kó fún mi nìyẹn. Kódà ó tún sọ fún mi ó ní pé tó bá di weekend pé kí n padà wá torí pé òun travel. Ṣé ní pé ọdún ti ṣàmì wà báyìí. Kúwàkúwàkúwà mo ti fọwọ́ gbà owó ti pẹ́. 10,000 ó ti wá dá báyìí. Tí wàá dá báyìí kára kan bẹ̀ ká dẹ̀ ra oúnjẹ sílé. Àwọn oníkẹ́ padà wá. Ọjọ́ ní kò padà. Àwọn oníkẹ́ padà wá. Tí wọ́n padà níbẹ̀ ní iṣẹ́ wọn lé. Wọ́n ti rẹ́dì láti ràn wá lọ́wọ́. Wọ́n rẹ́dì láti gbọ́ gbogbo bùkátà ìṣòro ayé wa. Wọ́n ti ṣe nìyẹn. Tẹ́lẹ́gbọ́ Olúwa ṣe wá lóore mo yọ̀ Olúwa ṣe wá lóore lẹ́sítà nìyẹn. Tọ́wọ́bọlá ni o. Ibi tá a ti ń ṣiṣẹ́ tá a ti ń ṣe àárò mọ́tò wa gba Tọ́wọ́bọlá. Mọ́tò ṣe kí ni fún Tọ́wọ́bọlá? Màmí wà ní. Ilé ìwòsàn tó gbé lọ mo tẹ̀lé wọn débẹ̀ mo wá ní kí sáré wá sọ́nlé. O mọ̀ bẹ̀. Mo mọ̀ bẹ̀. Kò sí ṣe ṣe ẹ máa lọ bẹ̀rẹ̀ ìṣùgbọ́n ẹjẹ́ kí sáré sọ fún màámi pé afẹ́sáré lọ ní ojú òun ọkọ̀ níṣọ́ màámi. Wọ́n ní ìgbà ní àbúrò mi wá. Àbúrò rẹ̀ kí ló rò pé? Tọwọ́bọlá ni òun ni mọ́tò gbá. Ok, ibi ni ẹni tó gbọ́n wá láàárọ̀ àwọn àìsí ẹni lọ́jọ́ wá wọ́n ti deposit 50,000 ní 25 so ó kún 10,000. Ìgbà wo wá náà láwọn máa padà wá? Wọ́n náà wáwó lọ rẹ̀ ààrẹ tí ìwọ̀n látara wọn padà. Kí wàá la máa ṣe báyìí? Ṣùgbọ́n lẹ́yìn lẹ́gbọ́n yìí abẹ́tàkà rẹ̀ ti sọ balance tó kù tó dókítà tó wà ní kò fowó ṣe rárá. Àwa náà mọ̀ àmọ́ kí la máa ṣe báyìí? Ọ̀pọ̀dé mi mo yẹ ká kókó ètò wà lọ́wọ́ yìí ká tiẹ̀ kọ́ fún ọ̀dọ́ ká tó owó ètò kù sí. Ká tó kó owó yẹn lẹ̀ màmá mi ń kọ́. Yẹ ká kọ́ fún ọ kí wàá la fẹ́ ṣe. Ẹ wò 5,000 nìyẹn. A máa wá ètò kù lọ́sẹ̀ gbọ́. Ìgbà wo ló máa fi dé báyìí? Ẹ jọ̀ọ́ ṣé a lè yọjú sí nínú wọ́ọ̀dù tó wà? Rárá o, wọ́n ṣe fún oúnjẹ ṣọ́ọ̀tù wọ́n dẹ̀ ń relax. Sọ, èmi fẹ́ máa padà síbi iṣẹ́ tèmi, Ọlọ́run fún lálàáfíà. Ọlọ́run fún lálàáfíà. Bóyá kébì lóbi náà jókòó sí bí lọ kékeré fi kẹtọ́ fi ṣáájú ajé lọ. Wọ́n náà jẹ́ kókò. Wọ́n náà. Ó ṣe jẹ́ wà lálẹ́ wà nílé tí wọ́n ṣẹlẹ̀ sí. Orí ọ̀rẹ́ yín ni o. Kí ló ṣe? Àwọn ọmọ rẹ̀ ni níbo ló wá wà? Ilé àwọn pásítọ̀ gbàdúrà fún mi. Alàgbà Olúwa ràn yín lọ ẹjọ́ ẹ mà mi ò mọ bí akẹ́ni náà ṣe bẹ̀rẹ̀ o. Nǹkan kan ò ṣe rárá mo tẹ ẹran kó lọ́ọ́ bá ń lọ sí post office lọ́ọ́ bá ń kó àwọn letters wá ó bá mi ṣe àwọn one or two things kó tó di pé ọkàndínlọ́bẹ̀rẹ̀ sí pariwo yéé orí ń fọ́ mi ẹ̀hásán mo dẹ̀ pé dókítà dé wọ́n fún lóògùn ó dẹ̀ ra sùn wẹ́ẹ́ àfi bó ti bẹ̀rẹ̀ sí pariwo ló sọ ló ń yọ ẹ̀jẹ̀ lẹ́nu
ní oyè létí ni ọba lè sọ̀rọ̀ mọ́ ẹjọ́ ẹ gbà mí. Daddy, bíbélì fi yé mi wípé fún Olúwa ohun gbogbo ní ṣe kò sì sí ogun kan ní abẹ́ ọ̀run yìí tí agbára Ọlọ́run kò ká. Ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà, ẹ ká fi ìránṣẹ́ ilé Ọlọ́run lọ́wọ́, ká pe àwọn ogun ọ̀run kí wọ́n sọ̀kalẹ̀ wá. Ohun gbogbo tó ṣókùnkùn nínú ìrìn àjò ìkọ́ Ọlọ́run kó tan ìmọ́lẹ̀ sí, kó nawọ́ ìwòsàn pípẹ́ sínú ayé ìránṣẹ́ yìí. Ó yá gbàdá orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù, bàbá wa àti Ọlọ́run wa bá tó pà nípa ìmísí àṣẹ àti orí ọ̀fẹ́. Ìṣe àwa wà nínú ilé ní sáà àti àkókò rí àgbé ìránṣẹ́ ìsíwájú yín lórúkọ Jésù. Olúwa ẹ tàn mọ́lẹ̀ ohun gbogbo tó ṣókùnkùn, Olúwa ẹ tàn mọ́lẹ̀. Níbo ni ọfà náà ti wá, níbo ni ogun náà ti wá, Olúwa ẹ tàn mọ́lẹ̀. Yẹ́nà sílẹ̀ kábà. Bàbá ẹ ṣẹ́gun fún alágbára, ẹ ṣẹ́gun fún alágbára, ẹ wà pẹ̀lú ẹ níbi tí ogun náà ti wá, Olúwa ẹ dá padà. Màrí síndà kàpọ́dì àdùn mẹ́kẹ́ síndà. Ó ṣé Ọlọ́run wa, a ó máa yìn yín, a ó máa gbé yín ga. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Daddy, kò séwu, n ta máa ṣe ni pé tó bá di ìrọ̀lẹ́ máa ní kí brother Michael kí wọ́n bá wa gbé nǹkan kan wá fún ẹ máa fi sínú mi kẹfì wẹ̀ fún ìyókù kẹfì pa lára. Olúwa túbọ̀ fún ní ìwòsàn. Ara ẹ̀gbọ́n yẹn ti ń balẹ̀ bíbí gbóná tó gbóná yìí ó ti ń lọ lẹ́díẹ̀ ẹ̀wọ̀n lórí. Ìwọ ti dé? Mo ṣẹ̀dé sí náà ni. Mo wà pẹ̀lú ọ̀rẹ́ mi lẹ́yìn, jẹ́ kí n sin àwọn àlejò lọ́nà mọ̀ wọ́ sọ̀gbọ́. Kò sí problem, ẹ jẹ́ kó sùn rẹ̀ mọ́. Kí ẹ má gbàgbé tí ẹlẹ́fẹ̀ẹ́ náà alàgbà sí wa. No, yẹn ò ń ṣe problem. Tàbá dé church ń sìn máa ní kó bá yín mú wá. Ẹ ṣáà jẹ́ kó rest, Ọlọ́run á fún ní ìwòsàn tó pé. Daddy, ẹ jọ̀ọ́, ẹ má bínú sà. Ẹ rí pé ńgbà tá à ń jáde bọ̀ nínú living room lẹ́ẹ̀kan, àmì ara kan sọ mí. Àwọn mi rí ìṣípayá kan. Ẹ jọ̀ọ́ sà, ìránṣẹ́ tó wà ní living room yẹn báwo lè jẹ́ sí yín? Tó jókòó ti àwọn ọmọ mi. Ọkùnrin yẹn. Ọ̀rẹ́ ọmọ mi ni. Mọ́lì síríà lọ́rùn mi. Bàbá, n tá a mú mi rí nípa ìránṣẹ́ yìí ó ní agbára púpọ̀. A mú mi rí àjàgà ńlá kan ní ọrùn ìránṣẹ́ yìí. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú aṣọ dúdú tí wọ́n jẹ́ alágbára. Wọ́n di ọ̀já lórí ọ̀rọ̀ ìránṣẹ́ yìí. Wọ́n dúró tì í togun-togun. Ẹ jọ̀ọ́ sà, ìbá dára ìbá sunwọ̀n kí ẹ rí wípé ìránṣẹ́ yìí ó jìnnà sínú ìdílé yìí. Ní ọmọ yìí ẹ ṣé mo dúpẹ́, màá lọ fún ní owó ọkọ̀ kó máa bá wàhálà rẹ̀ lọ. Dádì, ó dàbí tí mò ń sọ òye yín sà. Ẹ má jọ irú ẹ̀ wò. Ṣé rí ogun tó ń bá ìránṣẹ́ ìjà tá a bá rù sínú agbami owó, àwọn kan máa ní owó táwọn ní tágbàná bá wọbẹ̀ ó máa jẹ́ ń bẹ akú síbẹ̀. Tí ìránṣẹ́ yìí bá wọnú owó tó tó gbogbo orílẹ̀-èdè yìí tó bá máa fi tó bí aago bí wákàtí bí mẹ́ta, irú owó bẹ́ẹ̀ á dẹ̀ dohun ìtàn. Ní ọmọ mo fún lówó kẹjọ ní. Ó ṣé Ọlọ́run, ibi tí ogun ti wá nìyẹn. Ibẹ̀ ló ti wá. Ẹ ṣé mo dúpẹ́, ẹ jèrè ẹ ṣé mo dúpẹ́. Kí iná mi má bàa ti ẹ̀yìn ṣẹ́yọ, ẹ má fún ní owó kankan mọ́. Bàbá, ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ, ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Ẹ sọ bí alàgbà ṣe wí o, kí tiyín má bàa ta. Ọ̀rẹ́ ó ní agbára. Ẹ má wọrí ìyá, ó máa bá lẹ́sìn nígbà bẹ́ẹ̀. Ọlọ́run máa ṣeun, Ọlọ́run máa ṣeun o. Mo ní kí wọ́n wá lé mi. Mo náà lè sọ pé kí n wá lónìí. Mo ní kí wọ́n wá. Kí ni mo ní wá gbà?
ẹni tí n bá ti wá lónìí pé gbogbo òkè ìṣòro ayé wa ẹ ló ti di pẹ̀tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀ lẹ́ máa bá wa gbé tó pátápátá láì ní kú síbi kan. èmi sọ bẹ́ẹ̀ n tó bá mú mi sọ báyẹn èmi rèé mi fún yàn lápọ̀nmẹ́ntì kí mo sọ àsìkò fún àbí mi sọ àsìkò wo mo ní kọ́ wa. ẹ kàn ṣáà ní pé kí n wá lónìí ẹni tí n bá ti dé lónìí ẹni kí n má wọlé. mi sàsìkò fún mi sábà fún yẹn ní appointment kí n má fi àsìkò tó máa wá sí n tí ó ṣẹlẹ̀ ni pé wàá máa lọ ná tí màá fi ronú nǹkan tí mo fẹ́ fún àsìkò tí wà wá gbà ló kó báyìí ní sá máa tètè máa lọ. ẹjọ́ ẹ má jẹ́ kí n tún lọ ẹjọ́. ọlọ. ẹjọ́ mo fọ́ náà bàbá yẹn má jẹ́ kí n lọ. kí n má jẹ́ ọ lọ wọ́n sọ yóò jọ. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ fún mi tẹ́ni pé kí n bí màámi léèrè iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe mo ti bí wọ́n léèrè wọ́n dẹ̀ ti sọ yìí pé pálá ẹja pálá làwọn fẹ́ máa tà mo dẹ̀ ti ní tí má ti dé bí lónìí pé ẹ̀sìn ẹ̀ máa fún wa. yóò fẹ́ máa tapa ńlá ẹ̀mí ò ní ọmọ tapa ńlá wàá máa lọ ná mi ò ní ọmọ tapa ó lè máa tẹja náà. ọ̀rẹ́ bíbí ìdílé jọ ọmọ fọlọ́ ọba mi ọ. akúnlá kà sí àníbi ni mo fún yàrá kan ní ìgbà tí mo sọ ìgbà tí ọwọ́ wa ni mo sọ ọmọ wa ni ọmọ wa ni. ìdè òdìdè jọ ìdè tàbí ilé ànímọ́lá padà wá mo ní kéèyàn máa lọ nípa ńlá Ayanfe máa ta kọ́ máa lọ tẹ̀jà tútù ẹ̀yìn máa ń kankan ni ẹ̀ máa ń kankan mo ẹ̀rọ ń bẹ̀rẹ̀ fún kíni ló gbogbo arábìnrin wa. ó ṣeun tọ́gbọ́lá mi ń kọ́ bá mi sọ̀rọ̀ abẹ́rò pé mo gbọ́ nígbà wọn ní mọ́tò gbẹ bó bá sì ti kú ni ẹ sọ fún mi ẹ sọ fún mi. ẹ wò màmí ẹ fọkàn yín balẹ̀ ẹ má sunkún mọ́ kò sí nǹkan tó má ṣe Tọ́wọ́bọ́lá lóòótọ́ ló farapa díẹ̀ ó dẹ̀ wà nílé ìwòsàn àmọ́ a ti rí owó díẹ̀ tá a fi ń tọ́jú ẹ̀ owó tó kù tá a máa san fún wọn bẹ́ẹ̀ òun náà ni èyí lọ́rẹ́ wà lọ ó dẹ̀ ti fi mí lọ́kàn balẹ̀ pé ibi tóun lọ yìí òun arówó ló bọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ ṣe gbọ́. ọlọ́run ọba ò ṣẹ́nu mi wọ́n jẹ́ mọ sàárẹ̀ kankan ló yí o ṣáàlú mi ọlọ́run. ẹ wo màámi ẹ ní mọ sàárẹ̀ wa ẹ má dàgbà ẹ má dògbò báyìí ẹ má fọwọ́ pawú ẹ má fèrè kí jobi lágbára ọlọ́run. Kí ló ṣe? Ilẹ̀kùn àánú mi tuntun tì mọ́ wá. Orin tí mo fọkàn sí lọ́dọ̀ àwọn bíbí tayọ̀ pàbó ló tún já sí. Wọ́n lé mi ẹsẹ̀ mi wọlé túrútú. Lọ́wọ́ bàtà ni mo ṣẹ̀ tí ó darí dé mi. Ṣàánú mi ọlọ́run. Mo bọ́ ṣàdéhùn pé wọ́n jìyà tọmọtọmọ. Ṣàánú mi ọlọ́run. Mo fara pa ọmọ jẹ mí níyà torí mo bọ ṣàdéhùn pé mo jìyà tọmọtọmọ. Màmí ó ti tó ẹwù èmi nígbàgbọ́ pé àdánwò lélẹ̀ yìí o kọ́lọ́ máa kàn jẹ́ ká rí àdùntàn ni o. Ilé mi pọ̀. Ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí ò yé Ọlọ́run ẹ jẹ́ ká gbà fún mi kò sí ló sọ̀mọ̀ ṣe lè funfun tó dúdú díẹ̀díẹ̀ máa wà ń bẹ̀ gbogbo ẹ̀ sì máa dà. Dúdú ìtí kò díẹ̀. Wà á bí wà
Kí ni mo lè ṣe fún ẹ? Ẹ jọ̀ọ́ ma, mo need bread 15 naira di ọ̀sán ni. Di ọ̀sán? Ládùúgbò tó lè ṣe tẹ́jẹ́ mi lé ní. Ṣojú òkè tí yìí di. Ṣé fẹ́ irun gbá mi tán ni? Yìí tẹ́jẹ́ sílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ tí ì rí san. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣọwọ́ yín sí mi ni. Ẹ wo, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fẹ́ rà fún màmí tara àwọn òòyà ni kí wọ́n tiẹ̀ rí nǹkan jẹ kí wọ́n fi lò. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ó ń pẹ́ kí máa rẹ̀ yẹn kó tó kú dànù. Kò kàn mí. Èyí ló gan ni mò ń jẹ lórí búrẹ́dì. Wọ́n ti fi fẹ́ gba 15 naira ẹgbẹ́ ẹsẹ̀ o kí máa rẹ̀ kàn. Kò kàn mí o, kò kàn mí jọ o. Ìtẹ́ jẹ mí náà ní kẹ́ wá sàn. Tó bá jẹ́ pé bí mo ṣe bá yín sọ̀rọ̀ yẹn òun ni ẹ̀ láì tó ń bí yín nínú. Ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ forí jì mí ẹ jọ̀ọ́. Mo máa bẹ̀mí lẹ́bẹ̀ẹ́ oṣù láti tẹ́jáde. Mo ní kó lè wọ̀ kó bọ́ sípò kí n lè fún ẹ. Ṣùgbọ́n kí n kígbe ilé ẹ lórí ni. Ṣùgbọ́n kí n bá yà fẹ́. Má lọ. Má lọ jáde. Tẹ́fẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ láàárọ̀. Hello. Hello. Okay. Ẹ má worry, a máa parí ẹ̀. Ṣèbé mi lẹ gbéṣẹ́ fún mo ti ní ẹ má worry. People gan a máa rúfẹ́ gan. Pàtó máa bá tó ọ̀la, a máa rúfẹ́. Ẹ rí pé àwọn ọmọ yẹn ti wà ń bẹ̀ tán rúfẹ́. Ṣèbé ẹ ti gbéṣẹ́ fún mi, ẹ má worry. Ìgbà tíṣẹ́ ti dọ́dọ̀ wa ẹgbà kó ti máa parí. Àwọn ọmọ ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan báyìí. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ̀gbọ́n ọ̀rẹ́, ṣẹ́gbọ́. Ẹ ṣé. Kò sí problem. No problem. Thank you. Àmì ara sọ̀rọ̀ fún mi. Mo fẹ́ sáré délé ẹjọ́. Kí ló dé? Ẹjọ́ ipò tí mo fi màámi sí kí n tó kúrò nílé ó fi bẹ́ẹ̀ dà. Bá mi ara dẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yẹn jẹ́ ń yọjú sí wọn má padà wá. Ọlọ́run lá yọ̀ wọ̀ bọ̀bọ̀ ẹ̀. Blọ́ọ̀ mélòó ló sì kó sìn tó tún excuse nísìn. Má jẹ́ kó yẹ lẹ́nu tó bá parí iṣẹ́ mi lénìí. Ò ní gba owó kankan lọ́wọ́ mi o. Nǹkan tí màá bẹ sọ nìyẹn. Torí mi tí ì máa ṣe tó ṣe tó ti ń complain sí. Torí àwọn oníṣẹ́ wọn àti ìṣètò fi bí wá léèrè àṣìṣe àwọn. Iṣẹ́ mélòó ló ṣe tó tún nídìí owó kò sí owó kankan báyìí o tí màá sọ fún ẹ. Mo ti gbọ́. Ṣé mo rí owó tí mo lè fi gbọ́kadà délé? Ṣé wọn náà dá dúró ní tiẹ̀ ni? Máa lọ bí iṣẹ́ tiẹ̀. O ṣe lọ. Ọ̀lẹ́ mọ̀ bọ́ ìta. Gbogbo ògo táyé ti gbà lọ́wọ́ mi o, yé Olúọ̀run o, dá wọn padà fún mi yé Olúọ̀run o, dá wọn padà fún mi o. Gbogbo ògo táyé ti gbà lọ́wọ́ mi o, yé Olúọ̀run o, dá wọn padà fún mi yé Olúọ̀run o, dá wọn padà fún mi o. Olúwa Ọlọ́run mi, mo gbójú mi sókè sí ọ. Ìyà yóò tọ́ sí mi, ẹkún òun ìpayín kékeré ò tọ́ sí mi. Ṣàánú mi kí n lè bọ́ nínú wàhálà àti ìdààmú yìí. Ṣàánú mi Olúwa, ṣàánú mi kí n bọ́ nínú wàhálà àti ìpayín kékeré yìí Olúwa. Ọkọ mi, ọlá mi, ọkọ mi, pẹ̀lẹ́ mà.
ẹ ṣé mo dúpẹ́ o ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ló lọ́pẹ́ màmá. ẹ wá jókòó. Ẹ wò ẹ jẹ́ kí èmi tètè máa lọ tọ́wọ́ bọ́lá tó bá dìrọ̀lẹ́ kó wá rí mi mo láwọn kankan tí mo fẹ́ sẹ́ǹtì. Mama ìyá kí lè kún. ẹ ṣé o. Mo ṣe lè ìmọ̀ dáhùn. Mo ṣe fi wọ́n bá mi tàn ní o. Dáṣọ ọmọ mi báyìí. Ọ̀daràn. Ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi. Ìbúlẹ̀ tí ìrìn kan ló ti gbé wọ́n bọ́ mi. Èyí lọ́dọ̀ Olúwa. Ọlọ́mọ ọmọ bọ́ sọ̀rọ̀. Mo bí ọmọ bọ́ sọ̀rọ̀. Mo kọ́ lórí mo sọ lọ́rọ̀. Ṣùgbọ́n dá mi lójú pé ìlọrin Olúwa ò ní kú. Ìlọrin olóṣù sí ìta láti gbé wọ́n báyìí. Mọ́mí, owó mi ti ṣe fún jù báyìí lọ. Ṣùgbọ́n èrè tí mi ò jẹ́ gbádùn omi tó gbọ́. Èyí lọ́dọ̀ Olúwa.